Alhamdulillah, 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 alhamdulillah rabbil alamin. Ọlọ́run wọlé Ànábì wa Muhammad yóò ṣíjú àánú ẹ̀wò wa. Kò ní dà wà lámọ̀ lálùkùránì lọ́dọ̀ Ọlọ́run. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo tún kíra wa lẹ́ẹ̀kan sí pa assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Jami KUNFAYEKUN BULALA radiyallahu ta'ala ni wa damula wa yataw amin. Kí ni ohun tí a fẹ́ bára wa sọ láàrin 10 minutes tí ó kún yìí? Òun náà ni pé a fẹ́ bá sọ nípa ikhlas, nípa pé ta lọ́lọ́run gangan. A fẹ́ ṣe wáàsí fúnra wa ká bára wa sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ pé ta lọ́lọ́run. A fẹ́ júwe Ọlọ́run fún ẹni kankan wa látara súrà tọ́lọ́run bá lè kí ọlá fi sọ nínú Al-Qur'ani nínú súratul Ikhlas. Ọgbọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ nípa mímọ́ bí ta lọ́lọ́run gangan, ọba mímọ́ ni. Ẹ jẹ́ ká lọ mọ̀ pé tó bá bi wá lẹ́rìn pé ta lọ́lọ́run, yé gbogbo ẹni tó bá béèrè yẹn lọ́wọ́ rẹ̀ pé ẹni tá à ń pè ní Ọlọ́run ọba tó mọ́ ni. Lọ jẹ́ kó yé wọn pé ẹni tá à ń pè ní Ọlọ́run ọba tó mọ́ ni. Ọba ẹ̀mí, ọba ara, ọba ọkàn, ọba tó dá gbogbo ohun tó mí àti ohun tí ò mí. Òun náà ló bọ oòrùn, òun náà ló bọ òṣùpá, òun náà ló bá igi, òun náà ló bá ewé, òun náà ló bá ẹranko, òun náà ló bá àwọn àǹjọ̀nù. Ọba tó bá lórí gbogbo ohun tí ń pera rẹ̀ lọ́ba. Ọba tí kú ò lè pa nígbà tí kú bá ń pa gbogbo nǹkan. Ọba títí tán ò lè dé nígbà tí gbogbo nǹkan bá tán. Ọba tó ń fúnni láṣọ táṣọ ogun tí ò sì gbó. Aláṣọ kan ṣo tí ń fún gbagba láṣọ táṣọ ogun kan tí ò sì gbó. Ọba tí ń fúnni lóúnjẹ tẹ́bi ò pa. Ọba tó ń fúnni lómi mu tó ń gbẹ ògbẹ. Ọba tí ń kọ́lé fúnni tí ó sì rí ilé kan gbé tí ó sì sùn ta. Ó gbé Ọlọ́run ọba yìí tóbi dáadáa bí. So àwa fẹ́ sọ̀rọ̀ rẹ̀, àwa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkáyé, ọba àṣàkẹ́ ọ̀run. Kúl Ọlọ́run wa sọ fún Ànábì wa Muhammad nígbẹ́ kúl èrè Ànábì máa sọ fún gbogbo ẹ̀dá tó gbà fẹ́mi Ọlọ́run lára rẹ̀ ní pé huwa Allahu ahad, ní pé òun Ọlọ́run ọba tí ẹ rí yẹn ọ̀kan ṣoṣo lòun. Tó bá bi ẹ́ lè ń pé mélòó lọ́lọ́run, ansa ti kọ́kọ́ jáde bẹ́ẹ̀ pé lọ mọ̀ pé ọba tó ń sìn àbọ̀ba tó fẹ́ sìn, ọba tó tẹríba fún àbọ̀ba tó gbà fún, ọba tó ṣẹ̀dá rẹ̀ wá sáyé, tó ń bọ́ ẹ, tó ń dáàbò bọ́ ẹ lójú oorun, tó ń ṣọ́ ẹ lójú ayé, ọba tó ń dágbére fún pé mo fẹ́ jáde ńlé láàárọ̀ tó ń wọlé lálẹ́, ọba tó sọra rẹ̀ di àrísìkí tó fi ń ṣọ́ ẹ gẹ́gẹ́ bóyá ní pé Allahu Latif bí ìbáàdì yarzuqu man yasha'u wa huwa qawiyyul aziz ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. Ọlọ́run ọba torí yìí òun lọ bá àánú tí máa ń ṣe àánú fẹ́ni tó bá fẹ́. Ẹni tó bá sì wọn Ọlọ́run lọ́lọ́run bù lówó lọ jẹ́ kó yẹ pé ọba tá à ń ròyìn yìí ọ̀kan ṣoṣo ni o. Ọ̀kan nínú ọ̀pọ̀ ara. Ọ̀pọ̀ táyé ṣe bíi pé ó pín sí gbagba tó sì já sí pé yọkan ni. Lọ mọ̀ dájú pé huwa Allahu ahadun, ọ̀kan ṣoṣo lọ́lọ́run o. Ẹlẹ́ẹ̀kejì Allahu Samad. Lọ mọ̀ pé Ọlọ́run ọba yìí Allahu Samad òun tún lọ bá àjíronú kan. Tógun bá dénú ayé ẹni, àìrí náà ni, àìrí jẹ ni, àìrójúráyè ni, ogun ìdílé ni, wàhálà kan ni, ìdààmú kan ni, owó ló ń wá ni, ọmọ ló ń wá ni, ọlá kan ló ń wá ni. Gbogbo ohun tó léhùn tó bá fẹ́ ṣe nú ayé rẹ tó fẹ́ jẹ́ kó já sí ìrọ̀rùn, máa lọ mọ̀ pé Allahu Samad Ọlọ́run ọba yìí náà lèèyàn máa ń jíronú kàn, òun lèèyàn máa ń lọ sọ́dọ̀ rẹ̀. Ọ̀gbádùn lọ mọ̀ pé Ọlọ́run ọba tá à ń sọ yìí sẹ́ ọ̀gbádùn bí tó bá gbádùn pẹ̀lú mi farabalẹ̀ kó gbọ́ mi. Lọ mọ̀ pé huwa Allahu ahadun, Ọlọ́run ọba tá à ń sọ fún ẹ ọ̀kan ṣoṣo ni, lọ́mọ yẹn dájú. Allahu Samad ọba tá a tún wá ń ròyìn yìí náà lọ́mọ yìí pé òun lọ bá àjíronú kan. Téèyàn máa ń jíronú kan ní gbogbo ipò kí ipò, gbogbo àyèkáyè tó bá ti bára rẹ̀ lọ́gbà pọ́lọ́hùn èlèyàn máa ń jíronú kan. Wá lọ mọ nǹkan kan lámọ̀dájú o. Ẹlòmíì ò wà máa da làákàyè ara rẹ̀ láàmú pé ó yẹ kó lè bí Ọlọ́run náà, ó yẹ kó bí náà, ó yẹ kó jọ nǹkan kan náà.
kí la lè fi wé wá lọ mọ̀ pé láàmú yelid wà láàmú yolad láàmú yelid èèyàn kan ò bí o ọba tá à ń sọ èèyàn kan ò bí gbàgbé bó ṣe pinlẹ̀ ara rẹ̀ má wá ohun tí ó yà ẹ̀ wéré má wá ohun tí ó da làákàyè rẹ̀ láàmú má wá ohun tí ó da ìgbésí ayé rẹ̀ rú má wá ohun tí ó sọ ẹnu tó fi ní báláǹsì mọ́ láyé gbádùn ọlọ́run tó má wá ohun tí ó sọ ẹnu tó fi ní báláǹsì mọ́ láyé má wá torí pé láàmú yelid èèyàn kan ò bí wà láàmú yolad bẹ́ẹ̀ sì lẹ́nìkan ò bí láàmú yelid ọlọ́run ọba torí yẹ kò bímọ o láàmú yelid ọlọ́run ọba ò bímọ o wà láàmú yolad kò sì sẹ́ni tó lè sọ pé òun bí ọlọ́run ó túmọ̀ sí pé àkàndá kan ni tí ò ní pínlẹ̀ ọba tí ò níbi tó ti ṣẹ̀wá débi tí ò ní parí ọba tí ò ní ibi tó ti ṣẹ̀wá débi tó ṣe kí ni tí ò ní parí ṣorí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ọba tó ń sìn yìí tàbí tó fẹ́ sìn yìí ó ní ìkápá lórí gbogbo nǹkan àmọ́ kò sí tó lè kápọ̀ ọlọ́run ó gbádùn ọlọ́run lára mi tó bá ń gbádùn ọlọ́run lára mi dákun pariwo la ilaha illallah Allahu akbar lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú voice record jáde síta alhamdulillahi rabbil alamin lọ́mọ yìí pé láàmú yelid èèyàn kan ò bí ọlọ́run o wà láàmú yolad bẹ́ẹ̀ sì náà ọlọ́run ò bí wọn lọ́mọ bẹ́ẹ̀ láàmú yelid ọlọ́run ò bímọ rárá ọba torí yẹn kò bímọ o wà láàmú yolad ta ló tún fẹ́ sọ pé ó bí ọlọ́run gan ta ló fẹ́ sọ bẹ́ẹ̀ wà lọ mọ̀ pé wà láàmú yẹkùn láhù kufuwan ahad kò wá séèyàn kan tó lè fi jọ ọlọ́run ní pé lágbájá yìí ló jọ ọlọ́run bí ewé yìí ló jọ ọlọ́run igi yìí ló jọ ọlọ́run ẹranko yìí ló jọ ọlọ́run ọmọ ènìyàn ló jọ ọlọ́run màlẹ́kà yìí ló jọ ọlọ́run rọ̀wánìà yìí ló jọ ọlọ́run àríkídé ẹ̀mí kò síyàn kan tó lè fi júwèé ọlọ́run ó túmọ̀ sí pé ọlọ́run ò dá ẹ̀dá kọ̀ọ̀kan látara àwòrán ara rẹ̀ ọlọ́run ṣe kí ni kò dá ẹ̀dá kankan látara àwòrán ara rẹ̀ ọba tó rí yẹn kò jọ nǹkan kan ó kọ́ ọ̀hún nu ọlá rẹ̀ láti dá kó wá oníkálukú wa láwòrán tó fẹ́ àwòrán tọ́lọ́run bá wá dáwọ̀ ni kò dúpẹ́ lé lórí tí wọ́n bá tún wá ń banújẹ́ bọ́lọ́run ṣe dá ẹ rí pé táwọn kan tún wọ̀ sí ju tiẹ̀ lọ ó túmọ̀ sí pé gbogbo pò tẹ́ ẹ̀dá bá ti bára rẹ̀ nu ilé ọlọ́run kó máa dúpẹ́ ìwọ tó wá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lálẹ́ ìbíra rẹ pé ipò wo ló bára rẹ ipò wo ló bára rẹ ìwọ ìyàwó tó ń gbọ́ mi bíra rẹ pé ipò wo ló bára rẹ nu ilé ọkọ rẹ ìwọ ọkọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí bíra rẹ pé ipò wo ló bára rẹ pẹ̀lú ìyàwó tó fẹ́ ìwọ ọmọ bíra rẹ gbópò wo làwọn òbí rẹ ti bára wọn ìwọ òbí dúrà bíra rẹ lè pé ipò wo làwọn ọmọ rẹ wà gbogbo pò kí ipò ìmọ̀ ṣáàkìrán wà ìmọ̀ kàfúrán gbogbo pò kí ipò bó ti lè hùn tẹ́ẹ̀dá bá ti bára rẹ̀ láyé lọ́mọ nǹkan kan dájú pé àárín ni gbogbo wa wà kò sì sẹ́ni tó yẹ kéèyàn sá lọ bá kò sì sẹ́ni tó yẹ kéèyàn sá tọ̀ lọ́mọ pé ọlọ́run ọba àlékè ọlá yìí náà ni o wá béèrè àrẹ léèrè ìwọ tó ń gbọ́ mi wá béèrè àrẹ léèrè ìwọ tó ń gbọ́ mi kí ló sá lọ bá kí ló gbójúlé kí ló ń tẹríba fún nu yàrá rẹ kí ló ń tọ́lá kí ló ń lò béèrè àrẹ léèrè gbogbo ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ eléyìí jẹ́ ìṣítí díẹ̀ fún wa lálẹ́ yìí ká lọ mọ̀ yìí pé lámú yẹlid wàlámù yólad ọlọ́run ò bímọ ẹnìkan sí bí o wàlámù yẹkùn láwù kufuwan ahad bẹ́ẹ̀ sì ni ẹ lè fi nǹkan kan jọ ọlọ́run pé ọlọ́run rẹ̀ kò sírú ọlọ́run kò máa sírú olùwà mi o Allahu akbar kò sírú ọlọ́run ò dẹ̀ lè rí rárá nítorí ọjọ́ tó ti lọ á dúró ní wọ̀nba ìṣítí ráńpẹ́ tá a ṣe fúnra wa lálẹ́ yìí torí pé tábà ní ká tẹnubọ pàápàá ọlọ́run á tẹnubọ tọ́ o òun ló fi já sí pé téèyàn bá fẹ́ jẹ́ orúkọ kéèyàn wo orúkọ tí ó jẹ́ dáadáa téèyàn bá ń jẹ́ ta lọ ọlọ́run yóò fi yàn o torí pé béèrè ni ní tí ó sì dáhùn béèrè yóò jáde lára rẹ̀ torí pé ọlọ́run ó dáhùn lára gbogbo nǹkan ó béèrè ní pé ta lọ ọlọ́run ìtumọ̀ pé ta ni yóò jáde lára gi yóò jáde lára omi
yóò jáde lára oòrùn, yóò jáde lára àárọ̀, yóò jáde lára ọ̀sán, yóò jáde lára alẹ́, yóò jáde lára òru, yóò jáde lára ewé, yóò jáde lára ọmọ ènìyàn, yóò jáde lára rọ̀wáníyà, yóò jáde lára màláíkà, yóò jáde lára èèrà àkọ́yìn, gbogbo àwọn nǹkan tó dá living things and non living things lọ́wọ́ jáde lára rẹ̀ tí ó ti rí báwọn. torí pé èèyàn ń wádìí pé ta ni èèyàn ń wá ọba tí ò ṣe wá ni. nígbà táwọn kèfèrí náà péjọ tó fẹ́ mọ Ọlọ́run tó sọ fún ànábì pé kánàbì wa Muhammad siratal mustaqim sallallahu alaihi wasallam kó pe Ọlọ́run jáde, Ọlọ́run náà dá èsì padà fún wọn pé kul in kuntum tuhibbuna Allah fattabi'uni. tó bá já sí pé lóòótọ́ lẹ ní ìfẹ́ òun Ọlọ́run lẹ́sìn fẹ́ mú òun Ọlọ́run lára ìránṣẹ́ tá a rán sí fattabi'uni ẹ kọ́kọ́ tẹ̀lé náà yuhibbukumullahu lọ́lọ́run wí mẹ́yẹ. Ọlọ́run ní fúnra mi ní ṣe kí n ní wáyé kan, ó tún òfin kò sẹ́dá kan tó lè wá Ọlọ́run, Ọlọ́run ní máa ń wáyé kan. iṣẹ́ rẹ tó o bá ṣe ló fi pàdé Ọlọ́run, iṣẹ́ rẹ tó o bá ṣe ló fi rí Ọlọ́run, ọ̀nà rẹ tó o bá tọ̀ ló fi rí Ọlọ́run. òun ló fi já sí pé gbogbo ipò ìṣesí ààyè tó ní kálukú bá wà bó bá ṣe ṣe sí náà ló ṣe bọ́lọ́run pàdé. tó bá wá bí ẹ léèrè pé ta lọ́lọ́run, bá mi dá ọgbà yé lóhùn pé ẹ̀san lọ́lọ́run, ìwà lọ́lọ́run, torí pé abẹ́ ẹ̀san nìwà wà, abẹ́ ìwà lẹ̀san wà. tó ti rí báwọn. Ọlọ́run wọlá nẹ́bí yóò gbàdúrà èmi àti ẹ̀ o, kò ní fi ìyà jẹ wá. ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run, ọlá wàlà haúlà wàlà quwwata illa billahi lazim. gbogbo ẹni tó bá wá ní ìbéèrè lórí wáàsí táwọn ará ṣe ráńpẹ́ yìí, gbogbo ẹni tó bá ní ìbéèrè lórí àǹfààní wà fún wa látàlẹ́ yìí lọ láti bẹ̀rẹ̀ tí ò bá yé wa lórí rẹ̀. Ọlọ́run gbàdúrà wa o, àní ṣe lásán. ẹ má bínú ọjọ́ tó ti lọ láti ra ṣọ́ọ̀tì ẹ̀ báyìí. so gbogbo ìbéèrè tó bá wá ń jáde lábẹ́ tó ń jáde lábẹ́ tó ń jáde lábẹ́ látara ìbéèrè náà a máa la ohun tí ò bá yéra wa a máa la yéra. ẹ dákun ẹ jẹ́ kí ìbéèrè jáde lọ́tún lọ́sẹ̀, ẹjọ́ jáde fẹ́ni tó bá ní ìbéèrè, fẹ́ni tó ń gorí ń pọ̀lọ́hún. wa fi kulli shay'in lahu fikratun tadullu ala annahul wahid. lọ́mọ dájú pé gbogbo àmì, gbogbo ọ̀nà, gbogbo oníròrí pátáláyé ló máa ń gbádùn Ọlọ́run. ẹ̀gbọ́n tí bàbá àmọ̀lá ń ṣe òjá mi wí ni ṣé òun ni yaquluna majnun wa lastu bi majnun wa inni mahbubullahi wallahi majzub. mọ̀lánà ṣe kì í jámi KUNFAYEKUN BULALA rẹ̀ díẹ̀ ṣé òun ni yaquluna majnun, gbogbo ayé fojú wèrè wá wọn. wa lastu bi majnun, ṣé òun àwọn òdẹ̀ kí n ṣe wèrè. wa inni, nítorí pé mi jámi BULALA, mi mọ̀lánà ṣe kì í jámi BULALA mahbubullahi, fún Ọlọ́run ló fẹ́ràn mi. ẹ wo ìbára yẹn, mahbubullahi ni wọn ní habibullah, mahbubullahi fún Ọlọ́run ló fẹ́ràn mi. wàláì àwọn fi ọba tí ò ní sírú ẹ̀ láyé wọn àwọn fi búra majzub. ìfẹ́ tọ́lọ́run ní sáwọn yẹn ló wá jàzábà wọn, ló sọ̀kalẹ̀ sáwọn lára, ló di jàlálà, ló di majzubu, ló bí ìlà ìyá jàlálíyà sáwọn lára. ẹ̀rí báwọn ó túmọ̀ sí pé gbogbo operate tí ṣéwù operate pátá àwọn kọ́ wúwà KUNFAYEKUN gbólóhùn innama amruhu iza arada shay'an an yaqula lahu KUNFAYEKUN. wúwà KUNFAYEKUN Ọlọ́run yẹn ní ṣiṣẹ́ lára bàbá àmọ́ lánàá ṣe òjá mi olùdásí pé gbogbo tí ṣe ò bá gbọ́ wọlé tàbọ̀ sọ ó dàṣẹ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ni. ìwọ tó bá wá fẹ́ dépò náà àfi kí ìwọ náà ṣiṣẹ́ débẹ̀. ìwọ tó bá fẹ́ dépò náà àfi kí ìwọ náà fara da nǹkan tó pọ̀. ìwọ tó bá fẹ́ dépò náà àfi kí wọn náà ná mójú kúrò. ìwọ tó bá fẹ́ dépò náà àfi kí wọn náà kó ẹbí ará onílé àlejò àfi kí wọn náà kó wọn mọ́ra. ìwọ tó bá fẹ́ dépò náà àfi kó wá di ẹrú Ọlọ́run. torí Ànábì ti jẹ́ kó yé wa siratal mustaqim sallallahu alaihi wasallam. Ànábì ti jẹ́ kó yé wa pé man khadama khudima, gbogbo ẹni tó bá sìnyàn láyé dandan náà nìkan sìn òun náà. ó túmọ̀ sí pé àṣesílẹ̀ làbọ̀ wá bá ìwọ náà bẹ̀rẹ̀ rẹ̀ pé kí ló ń ṣe sílẹ̀. Ọlọ́run gbàdúrà wa o, àní ṣe lásán, àní dààmú, wàhálà ò ní wọlé tèmi àti ẹ. ọlá wàlà haúlà wàlà quwwata illa billahi aliyyil azim. gbogbo ẹni tó bá ní béèrè kò béèrè bismillah. BULALA o, radiyallahu ta'ala ni.